Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wà nílẹ̀ tá máa play fún yín kan náà fídíò yìí èyí fídíò tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí oríṣiríṣi nǹkan ló wà nínú fídíò ìtẹ́lẹ̀ tú jáde oríṣiríṣi fídíò náà jẹ́ tòṣù wà náà la ṣe máa play ẹ̀ lẹ́yìn fídíò yìí ẹ wo ẹ ti mọ̀ kíta ò bá rí àwa kì í sọ ìta bá wá síbi látọ̀ aṣọ adé kí a ti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí a tó sọ ẹ̀wò tí wàá dé kí ìgbà àkọ́kọ́ ni ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ẹ like ẹ comment ẹ subscribe ẹ share àwọn videos wa kí a bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ àfipéjù kan fi àkóso bẹ́ẹ̀ ká sojú abẹ́. lórí kí ló bí wàhálà yìí tó fi di wípé wọ́n declare olóyè Májàsọ́lá ní wanted tó fi dẹni tó kò nínú ìlú tí wọ́n mú sí Kútọ́nù kò ju wípé kí ló dé tá à ní lè sùn tá à ní lè wo bí akọ pẹ́pẹ́yẹ lórí ìrun wa àmọ́ kí ló fa wàhálà gan ní pàtó táàrẹ Gani Adams fi ń gbé lọ ilé ẹjọ́ ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ láti bí táwọn lọ́balọ́ba tá a bá gbàgbé bí nǹkan bí ọdún kan àbọ̀ àbọ̀dún méjì nísìnyí a rántí wípé kábíyèsí ọ̀nìrìṣà pẹ̀lú àwọn ọba lẹ́yìn ìgbà tí wọ́n gbé àwọn ọba bíi mẹ́rin àbí márùn kan lọ́nà Èkìtì gbogbo àwọn ọba jókòó àpérò ẹ̀gbà wọn jókòó àpérò ààrẹ Gani Adams wà ń bẹ̀ tá a bá gbàgbé wọ́n wá ṣe zoom meeting nìkan pẹ̀lú olóyè Májàsọ́lá lọ́jọ́ yìí wípé kí la fẹ́ ṣe sí ààbò ilẹ̀ Yorùbá bó la ti fẹ́ ṣe tí gbogbo rẹ̀ ó jọra wọn lolóyè Májàsọ́lá wọn sọ lójú screen ọ̀hún náà lọ́jọ́ náà lọ́hùn wípé gbogbo ẹ̀yin bàbá wa ìkúnlọ́wọ́ yín la nídìí tẹ́ ẹ bá ti ní ànìṣó a ó máa lọ wájú kò ní séwu kí nìyẹn wá dàbí àrífín lójú ààrẹ Gani Adams pé ibi tá a wà táwa jàre ọ̀nà kakanfò tá a jẹ olórí ológun ilẹ̀ Yorùbá kí ló dé tí wọ́n tún wá ń pè yẹn kan wípé bó la ṣe fẹ́ sọ̀rọ̀ ààbò orin àdùnwó òṣèwí lẹ́jọ́ ìjà lára kì í tán bọ̀ ọ̀rọ̀ yìí gangan ló bíkù sínú lákòókò yìí làwọn ọmọ ẹgbẹ́ ààrẹ Gani Adams fi ń sọ̀rọ̀ ni wọ́n fi ń bú olóyè Májàsọ́lá yín pé àwọn náà rí bó bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé orí gbogbo àwọn ọba wa pera wọn wípé bá a bá lè dá dúró tíjọba àpapọ̀ fún wa láyè ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì ó ṣe kókó bó la ṣe fẹ́ sọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ààbò ilẹ̀ Yorùbá yìí gbogbo àwọn ọba wọ́n foríkorí wọ́n fìkúlùkùn gbogbo wọn wò wípé ta la pè lọ́wọ́ kan tí ó dá wa lóhùn tí ó ṣíwájú ogun gbogbo wọn wá sọ wípé àwọn prefer kí Sunday Igboho káwọn fi jẹ akíkanjú ilẹ̀ Yorùbá tí ó mọ̀ bá wa ṣe ètò dáàbòbò gbogbo ẹni bá fi làákàyè bá wa lọ yóò rántí wípé láàrin ọ̀sẹ̀ tó kọjá ìta lọ sí ọ̀dọ̀ kábíyèsí orílẹ̀-ègbọ́n àwọn náà sọ̀rọ̀ yìí wípé ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n bá níta làwọn prefer kíjọba àpapọ̀ àbí káwọn southwest governor gbé agbára wípé surveillance ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ àwọn prefer olóyè Sunday Igboho òun ló bí láwọn àkókò yìí ló bí ọ̀rọ̀ wípé kò kọ́ṣẹ́ kò lọ́mọ ogun ẹ sì mọ̀ wípé bá a bá ti wáyé pàdé láàrí ọ̀yẹ̀yẹ̀ kan ò ní yẹ kádàrá ohun tó ní kálukú ti kọ látòdì ọ̀run òun la wálé ayé wá ṣe àjọrìn a ò mórí olówó àjọrìn a ò mẹ́sì olòṣì ọba onípín ní sọ̀pín onípín dèpín ọba ńlá ní so lórí ibùdó lórí ire ta lèèyàn tó yan orí olórí kó wá wí ta lèèyàn tó yan orí yan jí orí tí ò wúlò ní tẹlẹ́dùmarè ń gbogbo wa ti wá sáyé lọ́dọ̀ àṣẹ̀dá láti ṣèkúnwò ìmùlẹ̀ a
ṣèkùnlẹ̀ ọ̀hún náà tán la kọrí sọ́dọ̀ alámòdì ọ̀run. Àjàlá alámọ̀ àmọ̀ pé mọ̀rímọ̀rí tí ń mọ̀rí ọmọ tuntun. Lọ́dún àjàlá alámọ̀ àmọ̀ pé gbogbo wa ti yanrí tá a gbé wá sókè ìpè. Èèyàn tó yan orí olówó ó ti yàn án. Èèyàn tó yan orí ìwọ̀fà kò sí ohun tó lè ṣe sí. Mímọ̀ ṣe kọ́ bẹ́ẹ̀dá bá wà ní kọ̀rọ̀ yàrá táráyé ń yọ́ ni wò bí ìran orí inú ló ṣohun gbogbo. Orí òkèlè ọbẹ̀ la fi ń rúbẹ̀ kó tó lè dùn gbà. Lọ́jọ́ tí gbogbo wa ti délé ayé arẹ́ni tí ò lọ́wọ́ arẹ́ni tí ò lẹ́sẹ̀ níjọ́ àti délé ayé ṣá arẹ́ni tí ò lórí rí. Gbogbo ẹni bá ti wá mọ̀ wípé níjọ́ àti délé ayé láti kọ kádàrá ohun tá a jà tí ohun tá a dà láyé yóò sinmi. Ẹ̀jẹ̀ agbẹ́jẹ́ forí. Lọ́jọ́ yìí ni wàhálà ti dé. Wípé àṣẹ gbogbo àwọn ọba yìí ẹni tí wọ́n fẹ́ rèé. Báwo ló ṣe wá dẹni tí gbogbo wọn fẹ́? Wọ́n rí wípé òun ni òṣágun ló ṣíwájú ogun. Olóyè Sunday Igboho has have a lot of impact. Owó kọ́. But through the struggle, ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ lọ́jọ́ tí ìran Yorùbá nílò ẹni tí ó sọ̀rọ̀. Lọ́jọ́ tí gbogbo ládéládé ò lè sọ̀rọ̀. Lọ́jọ́ tí gbogbo lóyè ò lè sọ̀rọ̀. Lọ́jọ́ tí gbogbo ọ̀tọ̀kùnlúlú ò lè sọ̀rọ̀. Lọ́jọ́ náà ìṣẹ̀mí tá a ń lò gbà náà bí ìṣẹ̀mí ológun ni. Olóyè Sunday Igboho ló sọ̀rọ̀ náà lọ́jọ́ náà ló fi kọlà sí ọkàn gbogbo ọmọ Yorùbá làwọn ọba yìí náà fi rí wípé ẹni tádé bá tọ́ sí ni ẹjẹ́ afadé fún èèyàn tó bá yẹ nípò ni ẹjẹ́ àfikù náà lọ. Làwọn ọba yìí ni wọ́n wá ní Sunday ó wọnú ìlú wá àmọ́ tó bá wọnú ìlú bí akọ́kọ́ lò báyìí. Bómìnira Yorùbá ò bá ṣe gbà yà kọ́kọ́ láǹfààní security tó gbé lọ́wọ́ tó fi lọ gàngán. Tó fi lọ Kìṣí tó fi lọ àwọn ìlú wọ̀nyí ó ṣe gbé security yìí lọ́wọ́ ká láǹfààní ká tì ọ́ lẹ́yìn kíjọba àpapọ̀ lè fòǹtẹ̀tẹ̀. Kò wá sí láyé bá a ṣe ń yọ só láwọn yọ gbọ́ Ààrẹ Gani náà yọ gbọ́ pé sọmọ yìí ni wọ́n wàá gbé ààbò ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ ń bi táwa wà ló bí pé kò lọ́mọ ogun kò kọ́ṣẹ́ o tẹ́ ẹ̀ bá gbàgbé. Bọ́bá wá dòní bọ́bá wá rí pé àwọn ọba yìí wọ́n ní ọmọ táwọn fẹ́ rèé òun ló bí ọ̀rọ̀ wípé Tinubu ló ràn Tinubu nílò bó ti léwu kíjọba máa lòyàn tó ṣé yóò máa fẹ̀mí ara ìwé wu tó ti ń latikú lọ. Tinubu ló lò ó ló fi lo bí ọdún méjì nílùú Kútọ́nù oṣù mẹ́fà lólóyè Májàsọ́lá lò ní Jámásẹ̀ nílùú Kútọ́nù. Bí Tinubu bá wá lò ọdún kelóore tí Tinubu ti wọlé tó lóyè Májàsọ́lá orúkọ rẹ̀ ò tí ì kúrò nínú red list. Ni olóyè Májàsọ́lá wá wò pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà là ń jà fún bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ káàrin náà láàrin èkúkú tọrọ kọ́bọ̀ ìsì tọrọ oyè lọ́wọ́ ìjọba. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣe wò ó pé ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ ní gún ohun tó bí wàhálà rèé. Kò wá ń ṣe wípé olóyè Májàsọ́lá ló fẹ́ àmọ́ látàrí ìrìn àjò àtojúṣe àtìgbésẹ̀ tí olóyè Májàsọ́lá gbé ló kọlà sí gbogbo ọmọ Yorùbá lọ́kàn wípé onílé ọlọ́nà tó ti lówó tán ó ní ọmọ jì
àtàwọn ọkọ̀ gàrànkàràn tọ́pọ̀lọpọ̀ olówó mi ò rówó rà. Fífẹ̀mí ẹ̀ lélẹ̀ fúnra rẹ̀ ló kọlà sọ́pọ̀lọpọ̀ èèyàn lẹ́mìí wípé ta leléyìí. Olóyè Májàsọ́lá ò dẹ́gbẹ́ kan lẹ̀ yìí. Ló fi di pé gbogbo ibi tó bá wọ̀ tẹrú tọmọ ni wọ́n ń fẹ́. Wàhálà àtojúṣe bórìrùn mi ò ṣe ní parun ló fi dẹni táyé ń fẹ́. Bí wọn náà bá wá fẹ́ jẹ́ káyé ó fi ọ rìn jẹ́ kí gbogbo ọmọ ìran Yorùbá ó rí ọ wípé ìwọ náà ń jà fún mẹ̀kúnnù. Ayé ti dáyé social media. Sàn láàrin ajé mímú ní pẹ́kọ́rọ́. Má jẹ́ àgbọ́ kò sí mbẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ jẹ́ káyé rí. Ayé ò kí ń sùn wọ́n kọ̀rọ̀ mọ́ gbangba. Ọ̀sáwo ìwòrìwò ẹjẹ́ àjọ wò ó ṣébẹ̀ ló yẹ kó rí. Orí ewúrẹ́ kò sọ pé òun ò ṣe ìyá àgùntàn, àgùntàn ló ní ìyàwó òbí dúdú. Kí ni ń fàjà, kí ni ń fẹ̀tẹ̀ ẹnu? Kí ló bí ká máa gbéra wa lọ ilé ẹjọ́? Àgbàlagbà tí bá ń bẹ́ni tó kéré síjà, ọ̀nà méjì ni ó pín sí. Wọ́n ní kò sí ohun tí wọ́n ń fàgbà á ṣe ju kọ́ fi rọmọdé jẹ lọ. Bọ́mọdé bá wá lágbàlagbà mọ́lẹ̀, ó dá lábùkù. Ló fi jẹ́ wípé ẹni tó bá ti ga làbùkù máa wá ká, gbogbo ẹni bá ti wà lókè kó ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. Kò sẹ́ni tó kọjá àdánwò àfẹni bá dúró lábẹ́ rẹ̀. Ọba tó dá òun ló dá ìràwọ̀ pẹ̀lú òṣùpá. Kọ́ lè máa ṣe àdáyanrí ọ̀sán òun òru, ká lè máa mọ bọ́jọ́ ṣe yí bọ́dún ṣe yí gorí ara wọn. Oòrùn ni ó ṣèmọ́lẹ̀ tọ̀sán, òṣùpá ni ó ṣàn lálàjì. Lọ́jọ́ tí oòrùn bá ń ṣe ọlá tiẹ̀ lọ́wọ́, bóṣùpá bá yọ, ayé ò wò pé kí ló dé. Lọ́jọ́ tẹ́ ń lò ràwọ̀ tí yín kò sẹ́ni tó di yín lọ́wọ́, ìràwọ̀ ọmọ Adéyẹmọ ló dé. He's not a criminal. Throughout all the rallies Sunday Igboho made, there is not any casualties. Èèyàn ò kú, wọn ò pààyàn. Wọ́n ṣe rally l'Óṣogbo, wọ́n ṣe rally l'Oǹdó, wọ́n ṣe l'Èkìtì, wọ́n ṣe l'Ògùn. Ó kù dẹ̀dẹ̀ kí wọ́n ṣe wọ́n ṣe Ìbàdàn, ó kù dẹ̀dẹ̀ kí wọ́n ṣe t'Èkó. Ṣé bóun ló búrẹ́kẹ́ ló wá di ọjọ́ ńlá tí gbogbo ọmọ Yorùbá ń pariwo July 1st. Ó dọlọ́mọ òrọ́mọ aláya òráyá, ọlọ́kọ̀ ṣàfẹ́kù ọkọ rẹ̀ dòní dọ̀la. Kí ló bí ẹ̀tanú? Kí ló bí ọ̀tẹ̀? Lórí ìrìn àjò yìí, a rí gbogbo ọmọ Yorùbá mi wọ́n pè lólè. Àrẹ́ni tó pè kidnapper. Àwárí ẹni rẹ̀kọ̀dù kan lọ́dọ̀ ọlọ́pàá pé Sunday Igboho has been asked of being a kidnapper. Ló fi jẹ́ pé igi tọ́lọ́wọ́n ọba mi dání kò ṣeé fàtú. Bọ́lọ́ṣèlú bá fẹ́ ṣe rally àbò fẹ́ jáde, wọ́n mobilize àwọn èèyàn ní. Sunday Igboho doesn't mobilize anybody. Èèyàn mélòó ni ó fún lówó?
àmọ́ ẹni tó rí ṣàdá ni wọ́n fi ń pè lóòṣà. Orí ló ṣàdá la fi ń pe ọmọ Adéyẹmọ lóòṣà. Iṣẹ́ lolóyè májàsọ́lá ṣe tó fi lórúkọ nílẹ̀ yìí lókè òkun. He run helter skelter, sacrificed a lot of things that made him a hero. Bí mo bá upload video, mama, Sunday Boy is a hero. Sunday Boy is a hero. Sunday Boy is a hero. Why? Because he fought for his tribe. He fought. Sacrificed a lot of things. Sacrifice his well-being. Sacrifice his children. Sacrifice a mother. Sacrifice his uncle. Sacrifice his friend. Sacrifice his properties. Ẹni tó ń ṣiṣẹ́ àtẹni tí ò ṣe kankan náà lè rí wọn. Ìkankan náà kọ́. Let's accept what fate has its destiny for each and every one of us. Lọ́jọ́ tá a bá gba ohun tí kádàrá yàn fún wa, la ó ní ìsinmi nínú ayé. O ò lè dàbí lágbájá bẹ́ẹ̀ ló lè dàbí tàmẹ̀dù. What has destiny has in store for you? Is it riches? Poorer? Famous? It has been written. That is why we have those we call palm readers. This is the lifeline. Lifeline. This for the world. This is your marriage status, relationship status. It has a lot of meaning. For those who seek for knowledge, we know what I'm talking about. This is your lifeline. This is your wealth. And this is your relationship status. Even your fingernails have a lot of meaning for those who seek for it, who are willing to learn. Gbogbo nǹkan láyé ló ti ní bá a ṣe ṣe. Sunday Igboho is not a criminal. He was only declared wanted when they tried to assassinate him. Because if Sunday Igboho was murdered the other day, it will be another news, breaking news. Some hoodlums, some unknown gunmen will be the title. It won't be DSS. Because before we could have the story, it was this, I think the second day before DSS could come online and tell us, release a press statement. But if the operation was successful, it will be unknown gunmen attack Sunday Igboho's house. We won't have known anything. And thanks to Lady K, who went online directly. Ṣerú ẹni yẹn ó wá yẹ kó ṣe kankan ká mọ gbélé ọlé ẹjọ́ ká mọ bínú ẹ̀.
lórí ayé tí ó tán ẹsẹ̀ mẹ́fà. We are all going to die. Gbogbo tá a bá ṣe láyé kò ní gbé. Ìwà kan ló wù àwọn ẹ̀dá èèyàn ò ní gbàgbé. Ọlọ́run tí ó ṣẹ̀san ò ní kú. Ayé wo bá a ti ń ṣe. Ohun tó ṣe kọ̀rọ̀ táráyé ò lè wí tẹ́lẹ̀ lọ́jọ́ bá kú táwọn òwúgba gbogbo ẹ̀ wọ́n á yà. Buhari kú gbogbo tó ṣe ayé sọ. Bọ́ bá rántí kú Gà lóde Ìbàdàn sòtítọ́. Bọ́ bá rántí kú Àbáṣà tó rántí kú Buhari rọra lágbára. Afẹ́fẹ́ lágbára afẹ́fẹ́ sì nípò. Kò síbi tí ò lè fẹ́ dé. Ọmọ tí wọ́n lóyún ẹ̀ lọ́wọ́ yóò lòpọ̀ tiẹ̀ náà bó dọ̀la. Àṣesílẹ̀ sì làbọ̀ wá bá ohun gbogbo tá a bá ṣe ní ọ̀padà wá dìtàn. Ìtàn ló ní kálukú wá ń kọ. Who are those who support Sunday Igboho when he was agitating for Yoruba Nation? History will surely bring it out. Who are those who mock him when he was facing challenges and obstacles? History will surely bring them out. Gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ rẹ̀ lánàá, àìnà hu ọ̀pọ̀lọpọ̀ wọn dà. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé bí ẹ láìsí. Lọ́jọ́ kìíní àná, ààrẹ tó ní ó ti gbowó lọ́wọ́ PDP o, ó gbowó lọ́wọ́ APC o, ó gbowó lọ́wọ́ Labour Party o. Tá a bá gbàgbé, àtúrẹ́ tó ní kọ́lọ̀ máa fọ̀rún kẹ́ bàbá wa Alhaji Muideen, wọ́n ní Alhaji Muideen ló lọ gbé 60 million àbí 30 million fún ọ. Kọ́mọ bàbá Alhaji Muideen tó wá jáde pé kò rí bẹ́ẹ̀. Lórí ìrìn àjò yìí, aláwọ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn ni wọ́n dúró báyìí pé Sunday Igboho à ń bẹ lẹ́yìn rẹ̀. Òjijì ni wọ́n yọ ṣọ́ọ̀kì lára ọkọ̀ ni wọ́n ní máa lọ. Ààrẹ ni tó gbéṣẹ́ pẹ̀lú ààrẹ ni tó bú. Sunday Igboho ń bẹ òkìkí ẹ̀ ń tàn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú mélòó nù yín dà lónìí. Ló fi jẹ́ pé ẹni tọ́lọ́run bá dá òrìṣà dá ni wọ́n ń pè lóríṣà. Mélòó la fẹ́ kà? Mélòó la fẹ́ sọ? Impact olóyè Sunday Igboho ló fi sí limelight. Ní gbogbo àwọn well educated and exposed people adopted Sunday Igboho as their brother, as their hero. Because he participated very well in the rebuilding of his tribe and in the placement of the security surveillance in the southwest. He committed all what he has. Igboho impact make away from him. Òun ló ṣínà tí gbogbo ayé wá wò pé ta lẹni yìí. Àtẹni tó fẹ́, àtẹni tí ò fẹ́. If you could ask, what is Sunday Igboho fighting for? They would tell you agitating for Yoruba Nation or a freedom fighter. Because it make an impact. You have never made that impact.
and you want everything to be equal or your own to be greater than Sunday Igboho's own. No. You are sleeping with your own wives and kids. Igboho is busy running helter-skelter without sleeping with his wives, children, and you expect to have the same result, and you expect everybody to celebrate you the way they are celebrating Igboho. No. No. Ó yàtọ̀. The equation is not the same. Let's accept what fate has in store for us. Ìgbà yẹn la tó nísinmi. We are all there now. If you are no more, Awolowo is no more. Awolowo legacy continue ringing the bell in our ears. Our father told us they go to Form 6 through Awolowo free education. We never knew, but the history still there. Likewise, our unborn children will feel the impact, listen and watch, hear the story of a man bearing Sunday Igboho. It is an impact. He made his name differently. That is why a lot of people adopted him as their father, as their hero, as their warrior. Not by, no matter how you downgrade, demote, blackmail, abuse, accuse him. Sunday Igboho has already written his name on people's hearts. Ó ti kọ orúkọ sọ́kàn àwọn èèyàn kọjá kéèyàn kan bu ẹni bá bu àwọn èèyàn kan mọ̀ wípé I think it's not normal. It has made his name. Is it that we take it or we leave it? It has made his name. Let's accept what fate has in store for us. If the kings come up and later concluded that Igboho should stand down for Yoruba Nation, that the security in Yoruba land, Southwest, will be in place, that everybody is going to be secure, people will surely follow him because the security matters most. A lot of people are running helter-skelter in Europe. They have worked tirelessly. What is she be waiting? But they are afraid of coming home. Because there is no security. There is no good light. Yorùbá sì ní mi ò fẹ́. Ó ṣàgbàmọ̀gbọ̀ kò sí bá a ṣe fẹ́ ṣe. A lè yọ tàwọn ọba yẹn kúrò because they are the one to seek. That is when Baba Olugbo of Orilegbo was talking. He said, we both signed a signatory. The man says, I will write a letter to the Southwest governor to plead on your behalf that you are not a criminal. Orilegbo
He's a man of honor with integrity. A well-reserved king. Àwọn èèyàn kan ní ṣé kò yẹ kí Ìgbòho ọ̀dọ̀ ọba tó yẹ kó kọ́kọ́ lọ kọ́ ló lọ. Ṣé rí ibi téèyàn bá ti rí fọ̀kànbalẹ̀ torí wípé ẹni yìí ló ní kóun wá, ẹni tí ó tí mọ̀ bóyá ibi báyìí lòun lè wọ̀, ibi báyìí lòun ò lè wọ̀, ìrìn àjò yẹn mọ̀ gbà jẹ́jẹ́.